Ìgbà tí ìwọ ẹ̀dá bá ti fẹ́ ṣoríire. Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina Muhammad. 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 Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina. Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina Muhammad. Tó bá kírun tán, sàsálà tó fún Muhammad. Tó bá jẹun tán, sàsálà tó fún Muhammad. Ojú rẹ̀ Olúwa mi pẹ́lá sàlá tó ṣíṣe. Ojú rẹ̀ Olúwa mi pẹ̀lú wíìrì ṣíṣe. Olúwa ọba kó bá wa kẹ́ Muhammad. Olúwa ọba kó bá wa kẹ́ Mahmud. Olúwa ọba kó bá wa kẹ́ Muhammad. Olúwa ọba kó bá ti wọ ẹ̀dá bá ti fẹ́ ṣoríire. Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina Muhammad. Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina Muhammad. Tó bá kírun tán, sàsálà tó fún Muhammad. Tó bá jẹun tán, sàsálà tó fún Muhammad. Ojú rẹ̀ Olúwa mi pẹ́lá sàlá tó ṣíṣe. Ojú rẹ̀ Olúwa mi pẹ̀lú wíìrì ṣíṣe. Olúwa ọba kó bá mi kẹ́ Muhammad. Olúwa ọba kó bá mi kẹ́ Muhammad. دمشي تغيب رأيت تسعد وكفر بالصلاة على محمد. وكفر بالصلاة على محمد. Ìgbà tí ìwọ ẹ̀dá bá ti fẹ́ ṣoríire. Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina Muhammad. Sàsálà tutọ́ ọ̀pọ̀ fọmọ Amina Muhammad. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A kí gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé. Pé ẹ kú dédé àsìkò yìí.
I greet everyone wherever you are watching today's program. As you can see it on the screen, this is a second edition of development of Islam in Nigeria. But today we shall look into how Islam spread to Hausaland. We shall be discussing about how Islam spread to Hausaland, because from Hausaland, Islam spread gradually to Yoruba land. Ìdí nìyí tí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ lórí báwo ni ó ṣe wọ ilẹ̀ Hausa. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé níbi first episode nípa àwọn wo náà mú Islam wọ Africa. Islam first came to Africa with àwọn tí wọ́n jẹ́ sufiyyuun àtàwọn tí wọ́n jẹ́ traders àti àwọn tó já sí pé wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn from persecution in the Arab peninsula. And we have explained to us that because military invasion tó ṣẹlẹ̀ in the year 639 AD, after the death of Prophet Muhammad. So Muslim Arab general was known as Amru Ibn Aasee. Amru Ibn Aasee conquered North Africa. And but to conquer Africa, àwọn Arab slavery, nítorí ọ̀rọ̀ Arab slavery tó ṣẹlẹ̀ ìyẹn ti bẹ̀rẹ̀ more than about 700 years before European slave trade began. So àti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé eléyìí. The slave trade began when the Arab invaded North Africa for the first time. Ní nǹkan bí about 7th century ní ìyẹn wáyé, according to historians. And they remain lórí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ní Egypt títí tí wọ́n fi conquer àwọn Arab. Wọ́n conquer Egypt, wọ́n conquer Tunisia, wọ́n conquer Libya, wọ́n conquer àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ kan ní North Africa nígbà yẹn, and wọ́n Islamized ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ dúdú nígbà yẹn. Àwa ṣàlàyé fún wa wípé Islam ó ti spread sí East Africa through Arab traders from Iran and from Oman ní nǹkan bí about 16th century. Àwa tí a bá gbàgbé, a ṣàlàyé fún wa pé Ottoman Empire, which lasted about 6 centuries. The fall of Ottoman Empire, òun ló ṣe sábàbí emergency of Saudi state tí wọ́n fi create ọ̀rọ̀ Saudi Arabia. Àwọn tí wọ́n create Saudi ní nǹkan bí 1744 arákùnrin kan tó jẹ́ Saud tó create Islamic State ní Riyadh tí a ò bá gbàgbé. Àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Umayya, nígbà tíjọba wọn fọ́ lọ́dọ̀ àwọn Banu Abbasi, a rí wípé ìgbà yẹn ni ọ̀rọ̀ caliphate ló ti end. Ìgbà tí Mamun
nígbà tí Mamun nígbà tó ti kú, so ikú Mamun ní nǹkan bí about 833 òun ló jẹ́ kí gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ caliphate kó end síbẹ̀, and Islam continued to spread to Nigeria even before the British colonial master kí wọ́n tó dé, before káwọn Portuguese kí wọ́n tó dé ni Islam ló ti wọ Nigeria. So Islam is one of the largest religions in Nigeria. Ó penetrate wọlé through North Africa. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn missionaries, tí wọ́n jẹ́ sufiyyuun, tí wọ́n jẹ́ dain, tí wọ́n jẹ́ traders, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí spread ọ̀rọ̀ Islam, wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lórí Islam. Àwa sọ fún wa wípé if we can trace back to the 11th century, a ó rí pé Islam appeared in Borno ní nǹkan bí about 11th century ní Islam ti appear ní Borno, láti Sudan, láti Senegal, láti Yemen ló ti rápálápálá wọlé lásìkò àwọn Al-Kanemi Empire, táìmù yẹn ni Islam ti rápálá wọ ọ̀dọ̀ wọn. Particularly during the reign of Idris Aloma. Idris Aloma, who ruled Borno ní nǹkan bí about 1571, títí wọ nǹkan bí about 1603. Táìmù yẹn, then Islam láti bẹ̀ Islam wá bẹ̀rẹ̀ sí spread wọ ilẹ̀ Hausa. Islam wá bẹ̀rẹ̀ sí wọ ilẹ̀ Hausa. A ti ṣàlàyé fún wa pé bí wọ́n ṣe create àwọn Hausa state, a ti ṣàlàyé eléyìí fún wa, àti àwọn tí àwọn Hausa ń pè ní àwọn Hausa Bakai, which to include Daura, Biram, Kano, Gobiri, Katsina, Zaria, Rano, àti ṣàlàyé gbogbo àwọn eléyìí fún wa, àti ẹni tí wọ́n lóhun ló dá ilẹ̀ Hausa sílẹ̀ tí wọ́n pè ní Bayajida, àti sọ ìtàn eléyìí fún wa, àti ibi tí Bayajida náà ti ń bọ̀. Wọ́n sọ fún wa pé láti ìlú Baghdad ló ti wá, ó settle sí Borno, ó sì fẹ́ ọmọ ọba Borno. A wá rí wípé lẹ́yìn gbogbo àwọn settlement ẹni Islam wá bẹ̀rẹ̀ sí settle sí Kano ní nǹkan bí about 14th century ní Islam ti jókòó sí Kano state. Láti Kano, báwo ló ṣe dé Kano? Ó wọ Kano through àwọn apá kan nínú àwọn missionaries tí wọ́n wá láti Sudan, àwọn kan láti Senegal, àwọn kan láti Mali, tí wọ́n settle sí ìlú Kano ní nǹkan bí about 1463 títí wọ 1499 lásìkò ọba kan tí wọ́n pè ní Muhammadu Rumfa. Muhammadu Rumfa yẹn òun àti Usman Dan Fodio padà jà, tí ìdáyédé ṣẹlẹ̀ láàrin ara wọn lẹ́yìn ìgbà tí Usman Dan Fodio build Sokoto tán, ṣùgbọ́n a ṣe ń bọ̀ wá síbẹ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́. A ó rí i pé Islam ó spread wọ northern Nigeria, ó sì wọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ Islam sí orí, tí wọ́n ṣiṣẹ́ lórí Islam gidigidi, àwọn ni wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ Islam before kí Usman Dan Fodio kó tó di pé ó dìde pẹ̀lú ọ̀rọ̀ jihad, kó tó di pé ó introduce ọ̀rọ̀ Sharia. Muslim revival took place when Usman Dan Fodio launched a jihad ní nǹkan bí about 1804, which lasted about 6 years. Òun fẹ́ purify Islam, òun dẹ̀ fẹ́ yọ gbogbo àwọn innovation tó wà nínú Islam, òun fẹ́ yọ kúrò. Òun fẹ́ kí alkitab wa sunna kó jókòó sí ilẹ̀ Hausa.
ó introduce sharia ìyẹn Usman Dan Fodio ní nǹkan bí about 1812 ní Hausa dynasty ló became part of Islamic State kó tó di pé Usman Dan Fodio ó fayé lẹ̀ ní nǹkan bí about April 1817 ló fi ayé sílẹ̀ kó tó wá di wípé ọmọ rẹ̀ Muhammadu Bello àti àbúrò rẹ̀ tí ń jẹ́ Abdullahi àwọn méjèèjì ni wọ́n claim gbogbo ilẹ̀ Sokoto wọ́n wá pín ilẹ̀ Sokoto sí méjì. Muhammadu Bello ọmọ Usman Dan Fodio ìyẹn mú apá kan, Abdullahi àbúrò Usman Dan Fodio òun mú apá kan. Abdullahi òun mú ibi tí wọ́n pè ní Gbandu tó ti bọ́ sí Kebbi State lẹ́nìí. Later ó expand gbogbo àwọn ilẹ̀ onílẹ̀ tó bẹ̀rẹ̀ sí gbà, ó gbà dé Láfíà, ó gbà dé Kòtàngórà. So later lásìkò tí àwọn Sheikh Saliu Alimi tí wọ́n pè ọmọ Janta tó wọ Ìlọrin nígbà tí ọmọ rẹ̀ Abdulsalami tó pa Àfọ̀njá tí Abdulsalami declare ara rẹ̀ as Amirul Mu'minin, ó ní wọ́n ti fi jẹ́ Amirul Mu'minin nílẹ̀ Yorùbá. Lẹ́tà tí ó kọ sí wọn tó kọ sí ọba tó wà lórí oyè nígbà náà ní Sokoto, a ní kọ́pì ẹ̀. Nǹkan tó kọ sínú lẹ́tà yẹn ni pé wọ́n ti fi jẹ́ Amirul Mu'minin nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ló kọ síbẹ̀. Àtìgbà yẹn ni àwọn Sultan of Sokoto náà ti líǹkì agbára ìṣèjọba ọ̀rọ̀ ṣẹ̀ríà mọ́ Ìlọrin. Ìgbà yẹn ni ọ̀rọ̀ ṣẹ̀ríà ti lágbára nílọrin nígbà tí wọ́n ti pa Àfọ̀njá tán. Ṣùgbọ́n ọ̀rọ̀ báwo ni Islam ṣe dé Ìlọrin odidi ọ̀rọ̀ kan ni lọ́tọ̀ tí a ṣì ń bọ̀ wá bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ṣùgbọ́n a kọ́ fẹ́ yanjú báwo ni Islam ṣe kọ́ dé ilẹ̀ Haúsá náà. A ti ṣe episode tó lọ bí about 14 tá a ti ṣàlàyé báwo ni Islam ṣe bẹ̀rẹ̀, báwo lànábì ṣe spread Islam, àti yanjú gbogbo àwọn eléyìí. So lẹ́yìn ìgbà tánábì kú tán tí gbogbo àwọn sàábé yẹn náà kú tán, àwọn ọmọ kéwu wọn àwọn àtàwọn àfáà tí wọ́n ń dìde, àwọn ni wọ́n ń ṣe gbogbo wàhálà yìí tí Islam fi dé ọ̀dọ̀ tiwa náà. Eléyìí ni gbogbo àwọn kan tí a fẹ́ kí àwọn èèyàn wa kún wọ́n mọ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kọ àwọn ìtàn tó jẹ́ ìtàn irọ́ tí wọ́n jù sórí íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn kan wà tó yá sí wípé kò rí bẹ́ẹ̀. Àwọn ìtàn kan wà tó yá sí pé wọ́n lu irọ́ àti òdodo papọ̀ mọ́ra wọn. A sì fẹ́ kí àwọn generation tí ń bọ̀ kí wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ Islam ní ìlú Nàìjíríà. A fẹ́ kí wọ́n mọ òótọ́ Islam, báwo ló ṣe dé ilẹ̀ Haúsá, báwo ló ṣe dé ilẹ̀ Yorùbá, báwo ló ṣe wọ ilẹ̀ Yíbò. A wá rí àwọn tí wọ́n jẹ́ àfáà gidi, á dá wọn mọ̀, á sì dá àwọn tí èṣe àfáà gidi, á dá wọn mọ̀. A wá mọ kí ló fà á tí àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣejù nínú ẹ̀sìn Islam tí wọ́n ti bẹ̀rẹ̀ sí stain ọ̀rọ̀ Islam ní Nàìjíríà. Wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ Islam lórúkọ tí Islam tí kìí ṣe orúkọ Islam. Wọ́n ti bẹ̀rẹ̀ sí, wọ́n ti stain Islam débi pé lómi gan máa tijú, kò ní lè pe rẹ̀ ní mùsùlùmí mọ́ lẹ́ni pàápàá nílẹ̀ Nàìjíríà. So Usman Dan Fodio April 1817 òun ló fi ayé lẹ̀, and kí ló sún Sheikh Alimi dé lọrin. Àfọ̀njá ló invite ẹ̀ ipe kó wá ràn òun lọ́wọ́ on spiritual ground, torí pé Àfọ̀njá ní problem lẹ́yìn ìgbà tó dismantle Ọ̀yọ́ ilé ni Àfọ̀njá nídìí àwọn tó máa ràn án lọ́wọ́. So báwo ni Sheikh Alimi ṣe wọ̀ lọ́rin, odidi ọ̀rọ̀ ni lọ́tọ̀, nítorí pé Sheikh Alimi irú iṣẹ́ tó ṣe nílọrin, irú iṣẹ́ yẹn ni Usman Dan Fodio lòun náà ṣe ní Sokoto.
a sọ fún wa pé Islam spread to Ilé Ifẹ̀, ó wọ Ilé Ifẹ̀ nílẹ̀ Yorùbá through àwọn Malians, torí pé àwọn Mali àwọn ni wọ́n mú Islam wọ ilẹ̀ Yorùbá, àwọn Malians náà mú Islam wọ ilẹ̀ Yorùbá during the reign of Mansa Musa lásìkò Mali Empire. Ìgbà yẹn ni Islam wọ ilẹ̀ Yorùbá, ló jẹ́ kí wọ́n máa pe àwọn tí wọ́n gba ẹ̀sìn yẹn nígbà yẹn wọ́n pè wọ́n ní ẹlẹ́sìn Màlé nítorí wípé ẹ̀sìn tó wá láti Mali, àwọn Lárúbáwá Mali àwọn ni wọ́n introduce Islam sí àwọn Yorùbá tí wọ́n wà ní Ilé Ifẹ̀, àwọn sì ni wọ́n introduce báwo ni wọ́n ṣe máa sin Ọlọ́run ọba. So tí àwọn Lárúbáwá yẹn bá ń sin lọ́hùn tó bá ti ṣàlùwàlá tán tí wọ́n sọ̀rọ̀ báyìí, àwọn Yorùbá máa ń bi wọ́n pé kí ni wọ́n ń ṣe, wọ́n wá sọ yí pé àwọn ń kí ẹni tó ní ọ̀run. So à ń kí ẹni tó ní ọ̀run, ibẹ̀ yẹn náà ti sọ yí pé ok àwọn mùsùlùmí ń kí ìrun, ibẹ̀ ni à ń kírun ti wáyé láti gbà yẹn títí dòní. Àwọn Christian later tí Christianity wọ ìlú wa látọ̀dọ̀ àwọn Portuguese àtàwọn British, tó di pé ẹ̀sìn Islam ti bẹ̀rẹ̀ sí gbajúmọ̀, àwọn Christian àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lo gbólóhùn ẹlẹ́sìn ìmàle fún àwọn mùsùlùmí, ìyẹn ní Ọ̀yọ́ ní Ilé Ifẹ̀ ó bẹ̀rẹ̀ sí pé wọ́n ní ẹlẹ́sìn ìmàle, tí débi pé àwọn kan lérò yìí pé ẹ̀sìn tó ní ìmọ̀ tó le ní Islam, ní ìtòyà sí pé kò rí bẹ́ẹ̀, wọ́n mọ ìtumọ̀ ẹ̀sìn ìmàle. Àwa ń sọ òdodo fún yín pé ẹ̀sìn tó wá láti Mali òun ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀sìn ìmàle, ẹ̀sìn Mali. Eléyìí ni òdodo ìtàn tí ó rinlẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn historians pátá àtàwọn ìwé táwọn òyìnbó náà kọ àti research tí àwa náà ṣe fúnra wa. Àwa rí wípé Islam ó bẹ̀rẹ̀ sí spread. Àkọ́kọ́ mọ́ṣáláṣí tí wọ́n kọ́ sí Ọ̀yọ́ wọ́n kọ́ ní 1550. Àwọn wo ló kọ́ mọ́ṣáláṣí yìí? Mo lọ Ọ̀yọ́ nígbà tí mo fi ń ṣe research nípa ìtàn Ìlọrin, èyí tó gbà mí ní ọdún 12. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tó wà nílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan la wádìí, la lọbẹ̀ ọ̀rọ̀ pàǹkà nínú ìwé kọ́ o, a lọbẹ̀ tá a rí àwọn ọmọ àwọn tí wọ́n gbé Islam wọ ìlú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá. Àwọn mọ́ṣáláṣí tí wọ́n kọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá, tá a bá ń sọ̀rọ̀ 1550, tá a bá ń sọ̀rọ̀ 1600, tá a bá ń sọ̀rọ̀ 1700, tá a ń sọ̀rọ̀ 1800. Àwọn mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́ wọn ṣe Yorùbá, àwọn Haúsá ló pọ̀ jù nínú wọn àti táwọn Lárúbáwá náà kọ́, tó já sí pé wọ́n wá fi àwọn ọmọ Haúsá síbẹ̀. Lẹ́tà ni àwọn ọmọ Yorùbá ṣe mọ̀ Islam ò tètè lágbára nílẹ̀ Yorùbá until lẹ́yìn ìgbà tí Sheikh Alimi tó propagate Islam nílọrin. Ìgbà yẹn ní Islam wá lágbára. Àwọn àfáà ti wà nílọrin kí Sheikh Alimi tó dé lọrin o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn míì ò láyà láti kojú àwọn abọ̀rìṣà, àwọn míì ò láyà láti máa wọ ìlú káàkiri pé àwọn fẹ́ gbé Islam wọbẹ̀. Àwọn kan àwọn ò lágbájá àti máa sọ̀rọ̀, ẹni Ọlọ́run ni wọ́n, kí wọ́n ṣàdúrà, kí wọ́n gbààwẹ̀, kí wọ́n bẹ Ọlọ́run fáwọn èèyàn. Òun ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe. A rí wípé 1550 ni wọ́n kọ́ mọ́ṣáláṣí àkọ́kọ́ sí Ọ̀yọ́. A sì rí i pé Islam ti spread dé Ìṣẹ́yìn ní nǹkan bíi about 1635. Islam ti wọ Ìwó láti bí 1655. Mọ́ṣáláṣí tí wọ́n kọ́ sí Èkó, according to ọ̀pọ̀lọpọ̀ àwọn pìtàpìtà, wọ́n fi yé wa pé mọ́ṣáláṣí àkọ́kọ́ tí wọ́n kọ́ sí Èkó it was about 1760. And Islam wọ Ṣakí ní nǹkan bí about 1774. Wọ́n ló dé Òṣogbo ní 1889. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yìí la gbìyànjú láti lọ. Kódà mo dé Ògbómọ̀ṣọ́, mo dé Ṣẹ́yìn, mo lọ káàkiri. A ṣe interview fún àwọn ọmọ àwọn àfáà ńláńlá tí wọ́n dẹ̀ ń fi àwọn dọ́kúmẹ́ǹtì hàn wá. Ṣùgbọ́n
àkọ́kọ́ fẹ́ yanjú àwọn àfáà tí wọ́n ṣe wàhálà ní ilẹ̀ Haúsá ní àkọ́kọ́ náà. Tí a bá wò ó a rí wípé àwọn Haúsá wọ́n ṣe wàhálà púpọ̀ lórí ọ̀rọ̀ Islam, wọ́n ṣe bàbá ńlá wàhálà. Kódà ní 2018 nítòsí 2008 ẹ rí wípé àwọn ìlú méjìlá kan wà tí wọ́n decide láti implement Sharia law where majority of Muslims are living before Nigeria got her independence. Ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí introduce ọ̀rọ̀ Sharia before kó tó di 2008. So then 1999 ìgbà tó tún di 1999 lásìkò Ọbásanjọ́ a rí wípé àwọn ìlú méjìlá kan wà wọ́n láwọn fẹ́ máa lo Sharia lásìkò Ọbásanjọ́. Wọ́n láwọn fẹ́ máa lo Sharia nílùú àwọn. Kano wà ń bẹ̀, Sokoto wà ń bẹ̀, Borno wà ń bẹ̀, Katsina wà ń bẹ̀, Bauchi wà ń bẹ̀, Yobe wà ń bẹ̀, Niger State wà ń bẹ̀, Adamawa wà ń bẹ̀. So àwọn ìlú yìí wọ́n ní àwọn fẹ́ kí àwọn máa lo Sharia ní ìlú àwọn. Kí ló Ọbásanjọ́ sọ nígbà yẹn? Ọbásanjọ́ sọ wípé okay, ìlú tó bá fẹ́ máa lò kó máa lò torí pé Ọbásanjọ́ ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan wà ń bẹ̀ tí òun ò bá dáhùn sí ìbéèrè wọn ó lè di wàhálà. Gọ́fúnà Yerima ní Zamfara State òun ló kọ́kọ́ dá wàhálà yẹn lẹ̀ yí pé àwọn fẹ́ máa lo Sharia. Táìmù yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wọn wá create àwọn Hezbollah, àwọn Islamic police tí wọ́n pè ní Hizbah. Wọ́n introduce ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan, ṣùgbọ́n ẹ jẹ́ ká sì fi àwọn area yẹn lẹ̀ ná. Tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n wá ṣe wàhálà lórí báwo la ṣe fẹ́ ṣe compilation ìtàn nípa orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ Islam, a rí wípé Sheikh Adam Abdullahi Al-Ilory rahimahullah, bàbá náà ṣe wàhálà púpọ̀ lórí báwo ni a ṣe fẹ́ rí orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ṣe wàhálà lórí Islam. A wá rí wípé because Ọlọ́run ní Sheikh Adam Abdullahi Al-Ilory kó ṣe wàhálà láti wá ìmọ̀ káàkiri. Ó ṣe wàhálà lọ Sudan, ó ṣe wàhálà lọ Egypt, ó ṣe wàhálà lọ sí Kano, ó ṣe wàhálà káàkiri ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Haúsá, ó lọ Láfíà, ó lọ káàkiri, ó lọ Bídà. Àwọn àfáà tí Sheikh Adam ń bá pàdé tí wọ́n jẹ́ àwọn àfáà Haúsá àti àfáà tí wọn náà gan fúnra wọn tí wọ́n kéwú lọ́dọ̀ ẹ̀ tọ́jú ọmọ Haúsá ọmọ Kano, ìyẹn Sheikh Adam Namaji. Ọ̀pọ̀lọpọ̀ àwọn information ní Sheikh Adam ni bàbá gbà lọ́dọ̀ Adam Namaji àti orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n mú Islam wọ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Haúsá. Sheikh Adam wá ṣe wàhálà lórí àwọn ìtàn yìí, àwọn èyí tí kò dé ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá àti àwọn orúkọ àwọn míì tó yẹ sí pé ó ṣòro láti rí wọn. Òun ló jẹ́ kí Sheikh Adam Abdullahi Al-Ilory kó ṣe wàhálà lórí tírà tí ó ṣe fún about 20 years tó pè ní Al-Islam fi Nigeria. Al-Islam fi Nigeria yìí Sheikh Adam Abdullahi Al-Ilory òun ló ṣe rahimahullah, kọ́lọ́kọ́ bá wa mi kẹ́ àfáà wà yìí dáadáa. Nínú tírà yìí bàbá ṣàlàyé nípa báwo ni Islam ṣe wọ Nigeria. A yẹ tírà náà wò, a tún wo ti Dr. Ghazali, a tún wo ọ̀pọ̀lọpọ̀ àwọn authors tí wọ́n ṣe ìwé tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìtàn nípa ilẹ̀ Haúsá. Sheikh Adam Abdullahi Al-Ilory bàbá sọ̀rọ̀ lórí tani Sheikh Usman Danfodio, ìyẹn nínú tírà wọn yìí.
bàbá ṣàlàyé lórí kí ni orípa àwọn mutasawwifun, àwọn tí wọ́n jẹ́ sufiyyuun, tí wọ́n mú Islam wọ ilẹ̀ Hausa àti àwọn tí wọ́n mú Islam wọ ilẹ̀ Yorùbá, kí ni orípa wọn nípa ìmọ̀. So bàbá ṣe tírà kan tó pè ní atharul ilmi wal falsafa wat tasawwufi. S.A.W ló ṣe tírà yìí, ayé tírà yìí wò. Bàbá tún kọ ìwé kan tó pè ní asalibu dawa. S.A.W náà ló kọ tírà yìí. Bàbá tún kọ tírà kan tó pè ní tawjihu dawa wa du'at. Gbogbo àwọn tírà tí a fi hàn wáyé ni Sheikh Adam Abdullahi Lori ni wọ́n mention ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí a ń láti mọ̀ wọ́n, a ń láti dárúkọ wọn. Nígbà tí èmi bẹ̀rẹ̀ sí ṣe àwọn research tèmi èmi ń wọlé lọ bá àwọn ọmọ onítàn ni bí Sheikh Adam ṣe nígbà tó fẹ́ ṣe Islam fi Nàìjíríà. Bàbá ń lọ bá àwọn ọmọ àwọn àfáà ńláńlá ni ní abúléko sábúléko tí bàbá fi ṣe Islam fi Nàìjíríà. Ibi tí àwọn Sheikh Adam ti stop, ibẹ̀ ni àwa ti bẹ̀rẹ̀ láti continue ẹnu èyí tí Ọlọ́run bá ní kí àwa náà orí ṣe. Ìgbà tí mo ń ṣe ìwádìí nípa ti ìlú Ìlọrin, báwo ni Islam ṣe jòkó nílùú Ìlọrin, ìgbà ilẹ̀mí náà kọ ìwé yìí tí mo pè ní Ìlọrin ni mo pè ìwé yìí 2010 ni mo ṣe first edition ìwé yìí nípa kí ni gbogbo ń tó ṣẹlẹ̀ ní Ìlọrin, nítorí wípé àwọn oríṣiríṣi ìtàn nípa Ìlọrin la rí tó yàtọ̀tọ̀ síra wọn. Àwọn kan wà tí ó make sense, àwọn kan wà tó yá sí pé àwọn author yẹn àwọn kan náà gbé owó fún wọn pé kí wọ́n kọ ìtàn tí ò rí bẹ́ẹ̀ nípa Ìlọrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé kan jáde lẹ́yìn ìgbà tí Sheikh Adam ti kú tán, ní ìtọ́já sí pé àwọn ìtàn yẹn ó ń yàtọ̀ sí àwọn ìtàn tí a rí kà nínú àwọn ìwé ìtàn tí Sheikh Adam kọ nípa Ìlọrin. A rí odidi professor kan pè rẹ̀ ní Professor Jawondo nílùú Ìlọrin. Ó ṣe ìwé kan ibi títí ń sọ ìtàn Ìlọrin tó ń sọ yí pé ó ní ọmọ méjì ní Sheikh Alimi bí. Sheikh Alimi ò bí ọmọ méjì, so ọmọ 5 ní Sheikh Alimi bí. Ó try láti fẹ́ yọ orúkọ àwọn ọmọ Sheikh Alimi méjì kan 3 kúrò. Sheikh Alimi láti Sokoto ló ti wọ Ìlọrin. Kó tó wọ Ìlọrin ó ti bí àwọn ọmọ méjì sí Sokoto. So ìgbà tó wọ Ìlọrin ó tún bí àwọn ọmọ 3 míì. Wọ́n pè kan ní Abubakar Saloja, wọ́n pè kan ní Danielu, ó sì bí obìnrin kan wọ́n pè ní Asia yẹn ni wọ́n fi fún wọn lè bẹ̀gọ́ rẹ̀. tó ó wá jẹ́ pé ọmọ 5 ni Sheikh Alimi bí. Òun wá kọ sínú ìwé rẹ̀ pé ọmọ 2 ni Sheikh Alimi bí. Nígbà tí wọ́n launch 11/11 I think 2006, ọba tó wà ń bẹ̀ yìí pé ó di ọdún 11 tó jọba, wọ́n wá ń ṣe launch yẹn, ìwé yẹn náà wá jáde. And odidi professor tó lóun kọ́ wọn ní ìtàn ní University of Ìlọrin lọ́kọ̀ọ́rù ìwé bẹ́ẹ̀. Èyí dẹ̀ wo irú jàǹbá tí àwọn yẹn fẹ́ máa ṣe fún ìtàn. Àwọn tí àwọn ọmọ Sheikh Alimi sì wà nílọrin, àwọn Danielu yẹn àwọn ọmọ Sheikh Alimi náà ni, àwọn yẹn ò tí ì rọ́ba jẹ, àwọn náà fẹ́ jọba. Àti ìdílé Danielu àti Abubakar Saloja, àwọn méjèèjì yẹn wọn tí ì rọ́ba Ìlọrin jẹ. Àwọn tó ń jọba lọ́wọ́ báyìí sì ni àwọn lineage Abdulsalami tó jẹ́ first emir of Ìlọrin, tó declare ara rẹ̀ as ọba ní 1821. Tòró declare ara rẹ̀ nílẹ̀gbà tó pàfọ̀njá tán, kìí ṣe pé bọ́yẹ̀ nìkan ló fi jọba. Lẹ́yìn yẹn náà ṣe wá create àwọn kingmakers.
now tẹ́ bá wá wádìí ìtàn Ìlọrin lọ́dọ̀ àwọn kan wọ́n máa sọ pé ńgbà náà Àfọ̀njá sọ yí pé òun fẹ́ kí Sheikh Alimi kó wá jọba so torí òun ní interest nípa ọba ló jẹ́ kí àwọn Fúlàní ọmọ ìjọba nílọrin. Ìtàn tí ò make sense. Ẹni tó ti wà nínú ìlú tó sọ pé òun ló lórí ìlú, àwọn babalababa rẹ̀ ni wọ́n found Ìlọrin láti bí about 1700 àbí ká sọ pé 1600 nígbà tí Ìlọrin wà lábẹ́ Ọ̀yọ́. Ládẹrin àwọn ni baba ńlá àwọn Àfọ̀njá. So Àfọ̀njá ni olórí ìlú, òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò, odidi Ààrẹ Ọ̀nà Kakanfò tó wá invite àlejò wá sínú ìlú. So òun náà wá sọ yí pé àlejò ní kó wá jọba. Ṣé rí pé kí ni yẹn make sense? So àwọn ìtàn kan wà tó yẹ sí wípé tí ẹ̀yin náà bá gbé sílà káyì wípé ṣé ìtàn yìí make sense? Kò make sense. So gbogbo àwọn ọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹ sí pé láti ṣe jàǹbá fún ìtàn ó léwu gidigidi, ó léwu ìtàn. Ẹ̀rẹ́fẹ́ Samuel Johnson òun là àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ìtàn ilẹ̀ Yorùbá sílẹ̀. Òun náà ṣe jàǹbá fún ìtàn nínú ìwé rẹ̀. Mo wá ìwé rẹ̀, mo sì rí, mo kà á from the beginning to the end. Ìgbà tóun náà fẹ́ máa sọ ìtàn Ìlọrin nínú ìwé rẹ̀, ó fẹ́ sọ̀rọ̀ Islam nípa Ìlọrin. Ó wá ní Sheikh Alimi ló pa Àfọ̀njá nítorí pé ó fẹ́ fi Islam lọ́lẹ̀ nílọrin. Ó ní ìdí pàtàkì ni tí Sheikh Alimi ṣe pa Àfọ̀njá. Bẹ́ẹ̀ ni kì í ṣe Sheikh Alimi ló pa Àfọ̀njá. Kò yé ìwé tó kọ ní 1898. Ó yẹ kó lọ Ìlọrin, kó lọ ṣe research, kó lọ ṣe investigation, bọ̀ ó kàn jókòó sí Ọ̀yọ́. Àwọn ìtàn tí àwọn kan jókòó tán kàn sọ fún lòun náà ń kọ sílẹ̀ ló wá fi ṣèwé jáde. Kò yé pé Islam ti wà nílọrin for more than 50 years kí Sheikh Alimi tó wọ̀ lọ́rin, because ibi tí wọ́n pè ní Òkè Súnà ó ti wà nílọrin kí Sheikh Alimi tó dé. Ṣé wọ́n pè bìkan lókè Súnà láì jẹ́ pé Islam ń hù ń bẹ̀? Gbogbo àwọn Olúfadí Sheikh Alimi bá wọn nílọrin ni. Ibrahim Bako olórí àwọn Haúsá nílọrin, gbogbo wọn ti wà bẹ́ẹ̀ kí Sheikh Alimi tó dé. So Islam ti wà nílọrin. Òun wá sọ yí pé Sheikh Alimi ló mú Islam wọ̀ lọ́rin nítorí kó lè bá wá rí Islam yẹn fi lọ́lẹ̀ òun lọ́jọ́ kó pa Àfọ̀njá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Kì í ṣe Sheikh Alimi ló pa Àfọ̀njá, ọmọ rẹ̀ ló pa. Táìmù tí wọ́n sì ń pa Àfọ̀njá yẹn Sheikh Alimi ti bínú kò nílọrin. So ṣùgbọ́n gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn àní ti lọ síbẹ̀ lénìí. A fẹ́ kí ìtàn yìí kó wà focused lórí àwọn area tí a bá ń treat lọ́wọ́ tó yẹ sí pé ibẹ̀ á mọ̀ fún wa ní àwọn details nínú Islam fi Nigeria, nínú Al-Islam fi Nigeria èyí tí Sheikh Adam Abdullah Al-Ilori tó kọ àfáà mi dáadáa náà. Sheikh Adam Abdullah Al-Ilori bàbá sọ yí pé bàbá ní ittafaqat, máa kọ́ ti bàbá ní ittafaqat aqwalul mu'arrikhina libiladi Hausa anna mulukaha saba. Bàbá ní pé ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn pìtàpìtàn ó kò lórí ilẹ̀ Haúsá ipe àwọn lọ́balọ́ba wọn o ipe méje ni wọ́n yarji'una ila aslin. Ipe tá a bá lọ wo ìpìlẹ̀ báwo náà ṣe tẹ̀kwínú àwọn báwo náà ṣe build Hausa state. Bàbá ní ẹnu wọn kò yí pé ìlà rajulin arabiyyin, arákùnrin kan tó jẹ́ ọmọ Lárúbáwá muslimin tó jẹ́ muslim yu'rafu bí Aba Zaidin tí orúkọ rẹ̀ wọ́n mọ̀ sí Abu Zaidin
bàbá wa ní waqala sheikhuna ẹ̀rí àfáà tiwa bàbá ní sheikhuna Adam Namaji ẹni tí wọ́n pè ní Adam Namaji tó jẹ́ pé ọmọ Kánò ni tó jẹ́ àfáà ti tàwọn ìyẹn pé tó kọ́ àwọn náà ní kéwú Sheikh Adam sọ yìí pé anasmahu hudhatu ipe hudhatu lórúkọ arákùnrin yẹn tí wọ́n pè ní Abu Zaidi yẹn so bàbá sọ yìí pé Adam Namaji àfáà tàwọn sọ fáwọn pé hudhatu lórúkọ ẹ̀ ipe látara hudhatu yẹn bẹ̀yẹn náà ti yọ Hausa lọ́jọ́ kí wọ́n mọ̀ pé àwọn Hausa ní Hausa torí pé láti bí gbólóhùn ẹni tí ó dá ìlú wọn sílẹ̀ tí ń jẹ́ hudhatu òun ni wọ́n sọ di Hausa so bàbá sọ yìí pé àfa àwọn tí ń jẹ́ Adam Namaji tọ́jú ọmọ Kánò ó sọ ìtàn yẹn fáwọn bẹ́ẹ̀ wọ́n wá ní ó ṣeé ṣe kó já sí pé arákùnrin yìí nazaha min Baghdad ó ṣeé ṣe kó já sí pé láti ìlú Baghdad ni arákùnrin yẹn ti gúnlẹ̀ sí ìlú wọn ní ìlú tí à ń pè nílẹ̀ Haúsá lẹ́ni ní nǹkan bíi fi awakhiril qarni athamini almiladi ní nǹkan bíi ìgbẹ̀yìn kọ́rínù kẹjọ táìmù yẹn ni ló máa fẹ́ bọ́ sí so wọ́n wá ní summa asbaha ahafaduhu wá rí àwọn ọmọ rẹ̀ àwọn ni wọ́n padà wá di àwọn lọ́balọ́ba àwọn ilẹ̀ Haúsá àwọn ọba tí wọ́n sọ pé àwọn ọba méje tí wọ́n sọ pé látara wọn ni ilẹ̀ Haúsá ti dìde so bàbá ní Kano Katsina Zakzak Zamfara tí wọ́n pè Zamfara state yẹn àti Rano àti Burma so bàbá ní àwọn orúkọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ àwọn táwí tó jẹ́ ọmọ Huzatu yẹn pé àwọn tí wọ́n create Hausa state nìyẹn so bàbá wa ní okay ọ̀rọ̀ tí àfa àtàwọn sọ rèé bàbá wa ní wà ń sọ̀hà hadhal qawl tó bá yẹ pé ọ̀rọ̀ tí àwọn gbọ́ lọ́dọ̀ àfa àwọn Adam Namaji yẹn tó yẹ pọ̀rọ̀ yẹn bá lálàáfíà tó bá yẹ pé lóòótọ́ ni ìtàn yẹn bẹ́ẹ̀ ni kò sí iyèméjì nínú ìtàn yẹn o bàbá ní fọlá yabudu an yakuna hadha rajul min baqaya bani Umayya ó ṣeéṣe kó yá sí pé Huzatu yẹn tí wọ́n pè ní Abu Zaidi yẹn ó ṣeéṣe kó yẹ pé nínú àwọn rẹ́múnàntì àwọn àṣẹ́kùbọ̀ àwọn ìran àwọn Banu Umayya ó ṣeéṣe kó yá sí pé ọ̀kan nu wọn ni arákùnrin yẹn àwọn tí wọ́n lé kúrò nínú ìlú lásìkò ìṣèjọba àwọn Àbásí so bàbá sọ ọ̀rọ̀ yìí síbẹ̀ so bàbá wa ní Sheikh Adam Abdullahi lórí bàbá ní àwa mọ̀ pé dájúdájú wípé ilẹ̀ Haúsá wọ́n ti gbáwájú tá bá ní ká sọ̀rọ̀ nípa ọ̀làjú àti àwọn ìlú tó ti wà tipẹ́ tí Islam dẹ̀ ti gúnlẹ̀ síbẹ̀ kó tó délẹ̀ Yorùbá bàbá ní lápèjúwe irú Katsina tá bá wo Katsina a rí pé Katsina ọ̀nà tí wọ́n ń gbà wọ Katsina láti ìlú kan tí wọ́n pè ní Timbuktu a rí wípé ọ̀nà yẹn náà lọ já sí Bọ̀rọ̀nú ó sì já sí Cairo ìyẹn tí wọ́n pè Misra a rí wípé àwọn oríṣiríṣi àwọn ọjà ńláńlá ni làwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ará jọ̀hún tí wọ́n ti dá sílẹ̀ tó já sí pé àwọn bẹ́rìbẹ́rì àwọn wàǹgárà àwọn lárúbáwá wọn a máa ná àwọn ọjà yìí so látara àwọn ọjà tí wọ́n dá sílẹ̀ yẹn ibẹ̀ yẹn náà ni wọ́n ti ń fi Islam náà ti introduce Islam sí àwọn ìran tí wọ́n jẹ́ àwọn ọmọ Haúsá díẹ̀díẹ̀ tó fi wá di pé
Hausa Islam bẹ̀rẹ̀ sí spread káàkiri ní ilẹ̀ Hausa. Bàbá wa ní wa idha nadharna ila li harakati al-islamiyya allati tadafa'ati min shamal ila al-gharb. Tá bá wo wòye sí àwọn gbogbo àwọn lílọ bíbọ̀ ìgbìyànjú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Islam, bí Islam yẹn ṣe ń kó níbì kan tí ń bọ́ síbì kan láti apá òkè tó fi wọ gárùbù, apá ìsàlẹ̀ ibi tí ìbúwọ̀ oòrùn ní àwọn ìlú tá à ń wí yìí, a rí wípé Islam yẹn ó ń tàn káàkiri ni. Kódà ó tàn láti ìlú kan tó ń pè ní Ghana, ó sì tàn láti ìlú tó ń pè ní Mali, títí tí ó fi wá di pé Islam fi ráyè jókòó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tá a pè nílẹ̀ Hausa. Bàbá wa ní kò sí tàbí ṣùgbọ́n ká mọ̀ dájúdájú pé látìgbà tí Islam ti bẹ̀rẹ̀, látìgbà yẹn náà ni Islam ti bẹ̀rẹ̀ sí fọ́nká ló ti wọ ilẹ̀ Hausa. Bàbá sọ bẹ́ẹ̀ nínú al-Islam fi Nàìjíríà wọn yẹn ní ọwọ́ bẹ̀rẹ̀. Bàbá sọ yí pé kí a ṣe àdúrà fún àwọn kan tí wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ Islam. So bàbá dẹ̀ mention Uqbatu ibn Nafi tó yá sí pé òun ni ó ṣe wàhálà bí Islam ṣe wọ Áfíríkà. A sì rí i pé lásìkò bá tí àwọn sahaba tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ Islam lẹ́gbàá tá Ànábì kú tán, lásìkò Umaru, a rí i pé lásìkò Umaru ni wọ́n gbé Islam wọ Cairo, Egypt. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kan wà tí wọ́n lọ sí tí wọ́n dẹ̀ introduce Islam sí wọn ń bẹ̀. Ìgbà yẹn náà ni Islam ló ti wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kan ní ilẹ̀ Hausa. Ìdí nìyí tó fi já sí pé Islam ó lágbára ní ìlú wọn. Bàbá rí wípé àwọn orípa àwọn àfáà kan wà tí wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ Islam, gẹ́gẹ́ bí Askiya tó yá sí pé òun ló kọ́kọ́ pe rẹ̀ ní Amirul Mominin ní West Africa. Bàbá rí pé ó ní impact gidi nínú ọ̀rọ̀ Islam. Bàbá rí pé Usman Dan Fodio ó ní orípa tó pọ̀ lórí ọ̀rọ̀ Islam ní Sokoto. So Sheikh Alimi tí wọ́n pè ní Saliu ọmọ Janta, bàbá pè ní Al-Mujaddidu Al-Islami fi biladi Yorùbá. So that is yìí pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni Ìlọrin. So ilẹ̀ Yorùbá ni bàbá náà pé Sheikh Alimi pọ̀ jẹ́ Mujaddidu níbẹ̀. Mo dẹ̀ sọ fún wa pé lẹ́tà tí Abdulsalami ọmọ Sheikh Alimi lẹ́yìn ìgbà tó pa Àfọ̀njá tán, lẹ́tà tó kọ sí wọn ní Gbandu pé òun ti di Amirul Mominin. Nǹkan tó kọ síbẹ̀ ni pé wọ́n ti yan òun ní Amirul Mominina fi biladi Yorùbá lọ́kọ sínú lẹ́tà náà. So that is pé wọ́n mọ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni Ìlọrin. Kí ló dé tí Ìlọrin fi jẹ́ ilẹ̀ Yorùbá? Nígbà tí a bá débi ọ̀rọ̀ Ìlọrin, a sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí eléyìí. Tí a bá wo ilẹ̀, tabaníká wo ilẹ̀ Yorùbá pẹ̀lú research tí èmi ṣe personally, a rí wípé a lè pín ilẹ̀ Yorùbá sí ọ̀nà mẹ́ta, torí pé a rí north west nílẹ̀ Yorùbá, a sì rí central state ní ilẹ̀ Yorùbá, a sì rí south west ìyẹn nílẹ̀ Yorùbá. Àwọn tí a lè kà sí north west nílẹ̀ Yorùbá, àwọn ni Ọ̀yọ́ state north west ni. Ìṣẹ́yìn north west ni Ìṣẹ́yìn, Ògùn, Ìbàdàn, Èkó. Tí a bá wá wo central Yorùbá,
central state ilẹ̀ Yorùbá á rí pé a máa rí àwọn bíi Àkúrẹ́, Iléṣà, Èkìtì, Ìlọrin, Ìgbómìnà, Ọ̀fà àtàwọn díẹ̀ lára àwọn ìlú kan tí wọ́n ń claim pé Ìjẹ̀bú làwọn. Tá bá wá wo south east ní àwọn Yorùbá state, a rí pé bẹ́ẹ̀ ni àwọn Oǹdó, Ọ̀wọ̀, Ìlàjẹ, Ìdànrè, Ìkàrẹ́, Ṣàgámù, Òkìtìpupa. A rí pé àwọn yẹn bọ́ sí gbogbo àwọn area yẹn. Gbogbo àwọn south west ni ó ti bọ́ sí gbogbo àwọn ibi tí wọ́n pè ní àwọn ilẹ̀ Benin kankan yẹn. So tí a bá wá ń sọ̀rọ̀ pé báwo ni Islam ṣe délẹ̀ Yorùbá, so bó ṣe wọ àwọn ìlú kọ̀ọ̀kan odidi ìtàn ni. Àwọn tí wọ́n ṣe wàhálà jù lẹ́yìn àwọn tí a ní àwọn Lárúbáwá nítorí sọ̀rọ̀ Islam sí, lẹ́yìn ìgbà tí àwọn yẹn lọ, àwọn lékéwú tí àwọn Haúsá ń dá sílẹ̀ táwọn náà ń kọ́ ọmọ jáde kó tó wá di pé gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan náà ń lọ sí Mẹ́kà. Wọ́n á pẹ́ kán tó dé, omi ó lọ Sudan, omi ó ya Egypt, wọ́n ń ra tírà bọ̀ wálé kó tó di pé gbogbo àwọn náà wá bẹ̀rẹ̀ sí dá ilé kéwú sílẹ̀. Before kí wọ́n tó bí Sheikh Adam Abdullahi lórí, before kan tó bí Sheikh Kamaluddin, gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan kan wà tí wọ́n gbìyànjú agbára wọn kí Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn àfáà yìí ni wọ́n ní impact gidi ní ilẹ̀ Yorùbá, ní Ọ̀yọ́ ni, l'Ógbómọ̀ṣọ́ ni, n'Ílọrin ni, ní Ìwó ni, ní Ẹdẹ ni, l'Ábẹ́òkúta ni, l'Ékòó ni, so n'Ilé-Ifẹ̀. Gbogbo àwọn tá a wí yìí, àwa tá a dé lónìí, àwọn yẹn ni wọ́n ṣe ilẹ̀ rọ̀. Tí wọ́n bá ṣe ilẹ̀ rọ̀ fún àwa tó ní, kò sí Islam kankan tá a fẹ́ dé bá, kò sí Islam kankan tá a fẹ́ dé bá. Gbogbo àwọn sàhábà yẹn náà ẹ rí wọ́n ṣe wàhálà. Tí wọ́n bá ṣe wàhálà lẹ́yìn ikú ànábì, Islam yóò ti disappear. tó pé bá ànábì ti kú yẹn, àwọn Abubakar wọ́n continue, àwọn Umar, àwọn Usman, àwọn Ali kání wọ́n continue gbogbo àwọn harakat wọn. So Islam ó ti disappear. Òun ló jẹ́ kí àfáà kan sọ yí pé ó ní shababun dhallalu subula li ma'ali, shababun dhallalu subula li ma'ali wa ma'arafu siwali islami dina wa ma'arafu siwali islami dina kadhalika akharajali islamu qaumi shababan mukhlasan hurran amina. Ó ní gbogbo àwọn tẹ́rí yẹn tí wọ́n ṣiṣẹ́ lórí Islam, Abubakar la fẹ́ sọ ni, Umaru la fẹ́ sọ ni, Usmanu la fẹ́ sọ ni, Ali la fẹ́ sọ ni, Tọ́líhà la fẹ́ sọ ni, Amru Ibn Aasee la fẹ́ sọ ni, Ukbatu Ibn Nafi la fẹ́ sọ, Askiya la fẹ́ sọ, Usman Danfodio la fẹ́ sọ ni, Sheikh Alimi la fẹ́ sọ ni, Sheikh Indasalati la fẹ́ sọ ni, gbogbo àwọn àfáà kò kéwú kò béèrè la fẹ́ sọ ni, Sheikh Najimu Dini ní Ìbàdàn, gbogbo àwọn àfáà ńláńláńlá, àfáà dìndí, gbogbo àwọn àfáà ńláńlá tẹ̀rí yẹn àti gbogbo àwọn sàábé yẹn, shababun ọ̀dọ́ ni wọ́n jẹ́ ọ̀dọ́, dhallalu subula li ma'ali, àwọn ni wọ́n ṣe ilẹ̀ rọ̀, àwọn ni wọ́n ṣe wàhálà tó fi já sí pé àwọn ojú ọ̀nà ìsìláàmù ó fi rọrùn fún èmi àti rẹ, òun ló fi rọrùn fún gbogbo àwọn tí wọ́n wá dé ń gbẹ̀yìn. Shababu dhallalu subula li ma'ali wa ma'arafu siwali islami dina. Gbogbo àtàwí wọn mọ nǹkan míì ju ìsìláàmù lọ,
Abubakar ọmọ nǹkan míì ju ìsìláàmù lọ látàrí ànábì. Umaru ọmọ nǹkan míì ju ìsìláàmù lọ lẹ́yìn ìgbà tó di mùsùlùmí. Usman kọ́mọ nǹkan míì ju ìsìláàmù lọ. Ali kọ́mọ nǹkan míì ju ìsìláàmù lọ. Hassan àti Hussein àwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n mọ nǹkan míì ju ìsìláàmù lọ. Wọ́n mọ àràfù siwali ìsìláàmì dínà wọ́n mọ àràfù siwali ìsìláàmì dínà. Gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn àfáà nílẹ̀ Haúsá tí wọ́n mú ìsìláàmù wọlé, wọ́n pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run, wọ́n ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba, wọn ò lu jìbìtì, orúkọ wọn ò bàjẹ́ tí wọ́n fi lo ayé àti tí wọ́n fi kú lọ́jọ́ kí wọ́n kúure. Àwọn tí wọ́n dé lónìí tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́, wọ́n fẹ́ máa bà iṣẹ́ àwọn bàbá yìí jẹ́. Wọ́n ní wọn ò mọ kéwú, ara àwọn tí wọ́n tẹ̀ sọ yìí pé wọn ò mọ fíkíwù, wọ́n ní wọn ò mọ náhù, wọn ò mọ sọ́rùfù. Ẹ̀yin tẹ́ wá mọ̀ ẹ̀ níbẹ̀rù Ọlọ́run, ẹ̀yin tẹ́lẹ̀ mọ kéwú, irọ́ lẹ̀ ń pa, ẹ̀ ń parọ́ gbowó káàkiri ni, ẹ̀ ń lu jìbìtì káàkiri ni. Ẹ̀yin tẹ́lẹ̀ mọ kéwú, ẹ lè lọ sí inú igbó kẹ́ lọ bá àwọn abọ̀rìṣà kẹ́ bá wọn jà torí ẹ lóògùn, ẹ sì ní àdúà lọ́wọ́, ẹ ṣàdúà, kò sí mọ́lẹ̀ àdúà lára yín. Àwọn bàbá yìí wọ́n ṣàdúà, wọ́n gbààwẹ̀, wọ́n fi ẹ̀mí wọ́n fi ṣètò Ọlọ́run pẹ̀lú níyàtún sọfìyà. Ọkàn tó mọ́ ni wọ́n fi jíṣẹ́ Ọlọ́run ọba lọ́jọ́ kí wọ́n ní nàjáwù, lọ́jọ́ kí wọ́n kúure. Ǹjẹ́ ẹ̀yin lè kúure báyìí? Mélòó nínú yín ló lè ṣàlàyé ibi tó ti rówó? Ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbówó fún wọn, ẹ lọ fún àwọn mùsùlùmí lówó yìí, ẹ lọ fún àwọn mẹ̀kúnnù lówó yìí, ẹ wàá fi owó náà ẹ fi kọ́lé ara yín. Ẹ tún wá máa parọ́ fún àwọn ènìyàn, ẹ tún wá máa bá àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà ẹni Ọlọ́run, tí wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run tòótọ́, tí wọ́n ń retí owó lọ́dọ̀ ẹnìkan àfọ̀dọ̀ Ọlọ́run, tí wọ́n ń retí ẹ̀san lọ́dọ̀ ẹnìkan jọ̀dọ̀ Ọlọ́run ọba lọ. Ẹ wá ń bà wọ́n jẹ́ lórí social media. Ẹ lè láti bọ̀ tán re. Ṣàbábùn valalu subula lè máa li. Táwọn bàbá Yorùbá ṣiṣẹ́ kalẹ̀ èwo lẹ́yìn fẹ́ dé bá lónìí. Táìmù táwọn bàbá yẹn ń ṣe tí wọ́n ń ṣe jihad káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, rírọ̀ lẹ́pẹ́ ni. Ṣé ẹ rò pé rírọ̀ ni Islam wọ Ọ̀yọ́ ni? Ọ̀yọ́ tó ṣe pé ibẹ̀ náà ti ń bọ Ògún, wọ́n ń bọ Ọbàtálá, wọ́n ń bọ Èṣù, wọ́n ń bọ Ṣàngó. Ṣé ẹ rò pé ní rírọ̀ ni Islam wọ Ọ̀yọ́? Ṣé ẹ rò pé ní rírọ̀ ni Islam wọ Abẹ́òkúta? Ṣé ẹ rò pé ní rírọ̀ ní Islam wọ Èkìtì? Ṣé ẹ rò pé ní rírọ̀ ní Islam wọ Èkó? No, àwọn bàbá yìí ló ṣe wàhálà. Ṣé rírọ̀ ní Islam wọ Ìlọrin? Àwọn Abùsàlámì gan tó pa Àfọ̀njá, nígbà wọn pa Àfọ̀njá tán nílọrin, nǹkan ṣẹlẹ̀. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Torí Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò la pè é. Ọfà 201 làwọn Fúlàní ta mọ́. Ọjọ́ méjì ló fi dúró báyìí tó ranjú kalẹ̀ báyìí tí ó sì wó lulẹ̀. Kò wó lulẹ̀, ẹ̀rù bà àwọn náà. Mo wá díẹ̀ ni mo lọ bá àwọn tó nìtàn ni. Pẹ̀lú document tó dá wa lójú. Nítorí ṣẹlẹ̀ nílọrin ní agbára. Ọjọ́ méjì l'Àfọ̀njá fi dúró tí ò wó lulẹ̀, ẹ̀rù bà àwọn náà. Lọ́fà nígbà tí wọ́n wá padà mi tí fẹ́ lọ gbogbo eré àyè. Ọ̀kan ló àwọn ìyàwó Àfọ̀njá ni wọ́n lo àfọ̀ṣẹ fún, ni wọ́n fi rí agbára Àfọ̀njá, nǹkan tí wọ́n lè ṣe tí ó fi wó lulẹ̀. Ìyẹn ló ní kán lọ wá àdí àti epo àtòrí kí wọ́n gbá gbogbo ẹ̀ kán gbé kaná kán wá wọ́n sí lára ló máa fi wó lulẹ̀. Wọ́n wá gé orí rẹ̀, wọ́n dáná sun bọ́dì yòókù. Absalami padà múnú àwọn ọmọ Àfọ̀njá tó rọ́ ọmọ 8 l'Àfọ̀njá bí láti lè compensate torí àwọn ọmọ pé táwọn ṣe ọ̀dà ló jẹ́ kí wọ́n mú ọ̀kan lára àwọn ọmọ Àfọ̀njá, wọ́n wá fi jẹ mọ́gàjí ààrẹ. Wọ́n yọ Kakanfò kúrò. Ṣé mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní bàbá rẹ̀,
lọ jẹ Ọ̀yọ́ sì ní fi ń jẹ Aláàfin of Ọ̀yọ́ ní ló fi Àfọ̀njá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò and ìyá tó bí Àfọ̀njá ọmọ ilé Aláàfin ni wọ́n wá yọ Kakanfò kúrò wọ́n wá gbé mọ́gàjí sẹ́gbẹ̀ẹ́ ààrẹ wọ́n wá ní òkè nítorí ṣẹlẹ̀ ni pé a mọ̀ fún yín ní mọ́gàjí ààrẹ nílé yín so wọ́n ọmọ Àfọ̀njá náà kọ́kọ́ fún wọ́n ń jẹ́ títí dìsín o títí dìsín tá à ń sọ yìí nílé àwọn Àfọ̀njá kódà wọ́n padà fi wọ́n sínú kingmakers ṣùgbọ́n ẹ mọ̀ ti já lọ gbogbo yẹn ìtún wọn dánwò ni kì í ṣe rò pé lásán ni kì í ṣe lásán ọ̀rọ̀ tó ṣe pé ó di kóòtù ni o tí wọ́n kódà ọba kan lọ sí ẹ̀mí ọba kan lọ sínú àwọn ọmọ Sheikh Alimi ọba mọ́mọ́ wọ́n dáná sun ni riot ṣẹlẹ̀ nílọrin 1978 àwọn ilé Àfọ̀njá tún gbé àwọn ilé Alimi lọ sí kóòtù pé àwọn la ní kíní yìí á gba kíní yìí padà ìjọba sẹ́ẹ̀tì panel kan wọ́n pè ní Ẹkúndayọ̀ panel so wọ́n sì wà ń bẹ̀ ilé àwọn Àfọ̀njá nídìí àpẹ́ àti ilé ọba nílọrin ilé àwọn ibi tó ti ń jọba àtàwọn Fúlàní jọba ilé méjèèjì wọn lè rẹ́ táyọ̀ fi parẹ́ àbí wọ́n gbọ́ pé àwọn kan lọ́pàá bàbá rẹ̀ kínú ròdù sí wọn gbogbo ìgbà ni ráyọ̀ ti mọ̀ ń ṣẹlẹ̀ so ilé méjèèjì yẹn mo wádìí ilé méjèèjì kí ló dé tí wọn ọ̀rẹ́ ṣé ẹ rò pé ní rírọ̀ ní Islam wọ Ìjẹ̀bú Òde ṣé ẹ rò pé rírọ̀ ní Islam wọ Ìṣẹ́yìn ìlú ibi tí wọ́n yẹ pé wọ́n ń gbé orò àwọn bàbá yìí náà ṣe wàhálà ó ṣe wàhálà ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ìtàn ẹni tí ó bá sì mọ̀ tàn kó ọ̀rọ̀ lè yé ọ wà ní òkùnkùn àfikọ́rọ̀ òye wa o àfikọ́rọ̀ òye wa ṣé wá rí gbogbo wàhálà táwọn bàbá yìí ṣe bí wọ́n ṣe sílẹ̀ Yorùbá yẹn kó tó di pé Islam jókòó bẹ́ẹ̀ náà ni àwọn Haúsá náà ṣe bàbá ńlá wàhálà ṣé ẹ rò yí pé àwọn Haúsá ní ìjọba ní Kano àwọn Haúsá kọ́ àwọn Fúlàní ni ìtí wọ́n ṣe nílọrin bẹ́ẹ̀ náà ni bí àwọn Fúlàní ṣe pa Yorùbá tí wọ́n wá ń jọba nílọrin bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní Kano àwọn Fúlàní pa àwọn Haúsá Kano wọ́n sì bẹ̀rẹ̀ sí jọba lé wọn lórí gbogbo àwọn àdóbà èrò ẹ rò pé Haúsá ni Fúlàní ni wọ́n so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní Katsina wọ́n ṣe bẹ́ẹ̀ káàkiri ní Láfíà wọ́n ṣe káàkiri yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì jẹ́ àwọn ọmọ Haúsá kan náà wà tí wọ́n mọ̀ tán tó yẹ pé kò yé wọn yí pé àwọn tí wọ́n ń jọba lórí àwọn yìí wọn kì í ṣe Haúsá because Haúsá wà lọ́tọ̀ Fúlàní wà lọ́tọ̀ Kanuri wà lọ́tọ̀ Yorùbá wà lọ́tọ̀ ó wà lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí a bá wo ọ̀rọ̀ Islam tí a bá wo Islam bí ó ní tí a bá ní ká fojú dá ìgbà tí Islam wọ ilẹ̀ Yorùbá kàràkàrà about 1450 ni tí Islam yẹn wá tún wá ṣẹ́kù títí di òní kò ń ṣiṣẹ́ kékeré ni àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàfà tí wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ Islam kó tó di pé àwa ò ní yìí kó tó di pé a dé ẹ rí ọ̀rọ̀ àwọn Haúsá ọ̀rọ̀ àwọn Haúsá odidi ọ̀rọ̀ kan ní lọ́tọ̀ nípa báwo ni Islam ṣe jókòó sí ọ̀dọ̀ wọn a máa tẹ̀ní yìí tá a kàn ń ṣe yìí a kàn fi fún wa ní bíi preamble àti wọnú ìtàn lọ gan fúnra àti wọnú ìtàn lọ sámú nípa báwo ni Islam ṣe jókòó tó ráyè jókòó sí ilẹ̀ Haúsá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Haúsá ni wọ́n ṣe wàhálà àfáà kan bẹ tí wọ́n pè ní Sheikh Muhammadu Ibn Masani
ọmọ ìlú Katsina ni Katsina ọmọ ìlú Katsina ni àfáà yìí wọ́n ló ṣe tírà kan tírà yẹn Sheikh Adamu sọ wípé tírà yẹn ń jẹ́ azharu ruba fi akhbari biladi Yorùbá bàbá ní tírà yẹn wọ́n ló kún kẹ́kẹ́ fún ìtàn ilẹ̀ Yorùbá bí Islam ṣe wọlé Yorùbá ṣùgbọ́n tírà yẹn wọ́n lọ sọnù lọ́wọ́ àwọn ọmọ àfáà tó ṣe wọ́n dẹ̀ wá tírà yẹn títí wọ́n rí ìdí nìyẹn tó fi já sí pé nígbà tí ọ̀kan lára àwọn ọmọ kéwù Sheikh Adam Sheikh Mustapha Zuglul rahimahullah kọ́lọ́n kó bá kẹ́ àfáà náà dáadáa òun náà padà tún wá ṣe tírà kan tó pè ní azharu ruba fi akabari biladi Yorùbá òdòdó tó wà lórí òkè òkìtì kan tí ó fẹ́ fún wa ní ìró nípa àwọn ìró ilẹ̀ Yorùbá so àwọn ìtàn báwo ni Islam ṣe wọ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá òun ni àwọn àfáà Katsina ẹ̀ ṣiṣẹ́ lé lórí mo sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ilẹ̀ Haúsá àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kọ ìtàn nípa ilẹ̀ Yorùbá fún wa nígbà tí a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dìde ẹni tó kọ́kọ́ history of Yorùbá sílẹ̀ òun ni Reverend Samuel Johnson but ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kọ síbi ìwé rẹ̀ ìsọkúsọ lọ́pọ̀ ńbẹ̀ òun náà lọ sọ yí pé ńgbà náà Odùduwà Ọlọ́run ọba jù láti sánmọ̀ so ó jù láti sánmọ̀ nígbà tí ó wá balẹ̀ sí Mọ́kà láti bẹ̀ ó tún wá mú fún wá Ilé Ifẹ̀ ibòmíì ó tún sọ yí pé nígbà tí ń bọ̀ láti sánmọ̀ ìyẹn Odùduwà àti ìyàwó rẹ̀ Ọmọlókun nígbà tí wọ́n á fẹ́ dé ilẹ̀ náà wọ́n á sọ pé kílẹ̀ ọmọ fẹ̀ náà wọ́n á fi balẹ̀ lọ́jọ́ kílẹ̀ Ifẹ̀ ọmọ jẹ́ Ilé Ifẹ̀ so make sense ṣé Ọlọ́run ju èèyàn láti sánmọ̀ ni àwọn ẹ̀rí ìwé tó kọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn pages kan wà tó ṣe pé òun gan takora rẹ̀ nínú ìtàn ó fẹ́ sọ ìtàn origin of Yorùbá níbo ni Yorùbá ti wá gan so ó takora rẹ̀ nínú ìwé yẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣèwádìí nípa ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn Haúsá ni a ti kọ́kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn authors tí wọ́n kọ́kọ́ bá ṣe wàhálà lórí ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá kó tó wá di wípé àwa náà wá bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n wá ń dìde tí wọ́n ń sọ ìtàn ilẹ̀ Yorùbá fún wa ọ̀rọ̀ Islam ní tí a bá wò àwọn kan sọ fún wa yí pé ní ìlú Èkìtì nǹkan bí about 1836 ni wọ́n ní àsìkò ọba kan tí wọ́n ń pè ní ọba Ali Atẹ́wọ́gboyè àwọn kan sọ fún wa yí pé àsìkò rẹ̀ ní Islam kọ́kọ́ jókòó sí Èkìtì ẹni tó kọ ìwé yẹn wọ́n ń pè ní S.A.W òun ló sọ ọ̀rọ̀ náà a rí kà nínú ìtàn wípé ní nǹkan bíi about 1895 ní Islam jókòó sí ìlú Òṣogbo nǹkan bíi 1895 ni wọ́n ní Islam jókòó sí Òṣogbo wọ́n ní àlùfáà kan tí wọ́n ń pè ní àfáà tí ó já sí pé wọ́n ní ìdílé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni ẹnìyẹn ti jáde tó ní wọ́n náà máa ń pè ní àfáà ológun àwọn kan ní àfáà ológun ni ní nǹkan bíi about 1890 ní nǹkan bíi kàràkàrà 1890 wọ́n ní òun ni àfáà kan tó jẹ́ àfáà tó ní agbára tó já sí pé wọ́n ní láti ìlú Ìlọrin ló ti gbé ìsìláàmù lọ sí ìlú tí a wí yìí àwọn kan ní ìlú Ẹdẹ
àwọn kan ní Ẹdẹ láti nǹkan bí about 1895 ní Islam ti wọ ìlú Ẹdẹ. Wọ́n ní nǹkan bí about 1770 ló wọ ìlú Ògbómọ̀ṣọ́. Mo lọ Ògbómọ̀ṣọ́, mo lọ interview chief imam Ògbómọ̀ṣọ́ nítorí pé a gbọ́ pé àwọn kan kọ sínú ìtàn yìí pé Sheikh Alimi ló fi Islam mọ̀ wọ́n l'Ògbómọ̀ṣọ́. Bàbá náà fi yé mi pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní Islam ti wọ Ògbómọ̀ṣọ́ kí Sheikh Alimi tó dé. Wọ́n sì fi àwọn dọ́kúmẹ́ǹtì hàn wá. A sì wò ó síra wọn pẹ̀lú ọdún tí Sheikh Alimi tó wọlé Yorùbá, because kàràkàrà 1812 ni Sheikh Alimi wọ Ọ̀yọ́. Àwọn kan ní 18, mo rí àwọn dọ́kúmẹ́ǹtì kan ní Ọ̀yọ́ nígbà tí mo lọ bá Aláàfin of Ọ̀yọ́ kó tó di pé ó dolóògbé. A rí wípé 1810 ló gúnlẹ̀ sí Ọ̀yọ́. Ó sì lọ sí ààfin ọba ọlọ́dà Aláàfin, ìyẹn Ọ̀yọ́ tìjọ́hun ni ó tó wà lẹ́gbẹ̀ẹ́ Ìlọrin. Wọ́n ní ó sọ wípé òun fẹ́ fi Islam mọ̀ wọ́n ní Ọ̀yọ́. Ni wọ́n wá sọ fún pé Islam ti wọ Ọ̀yọ́ kí wọ́n tó dé. Kódà orí ẹni tó jókòó yìí Abdul lélẹ́yìn jẹ́, èyí tí ń jẹ́ Abdullahi, wọ́n fi gbogbo wọn hàn. Mọ́ṣáláṣí tí wọ́n ti kọ́ sí Ọ̀yọ́ láti 1550 wọ́n fi hàn pé Islam ti wọ Ọ̀yọ́. Ó ṣe mistake láti kúrò nílùú bàbá rẹ̀ pé ó fẹ́ wá fi Islam mọ̀ wá nílẹ̀ Yorùbá láti odidi Sókótó lọ́hùn. So wọ́n bá sàfún níbi kankan máa gbé, but later wọ́n ní nígbà tí adífálà fún Aláàfin tó ń tẹmọ̀ pé àwọn Aláàfin máa ń chẹ́kì wọ́n máa ń wo iṣẹ́ fún wọn. Ẹ tó máa ń wo iṣẹ́ fún Aláàfin, wọ́n lórí wípé ẹ gbàlejò ọ̀ràn kan o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí lé orúkọ nígbà tí wọ́n wá lé orúkọ Sheikh Alimi. Saliu lórúkọ Ìlọrin náà ti sọ ní Alimi. Nígbà tí wọ́n lé orúkọ ẹ̀, wọ́n wá rí pé òun ni wọ́n ní yóò gba ìlú máa wọn lọ́wọ́. Ní Aláàfin àtàwọn ìjòyè Ọ̀yọ́mèsì sọ pé kó fi ìlú lẹ̀ fáwọn, ló yẹ kán wọ́n lé kúrò l'Ọ́yọ́ ni kó tó wá di pé ó gúnlẹ̀ sí Ìṣẹ́yìn. So ní Ìṣẹ́yìn ẹni tó gbà lálejò òun náà ń pè ní Sheikh Shirun àlùfáà Haji ló gba Sheikh Alimi lálejò sí Ìṣẹ́yìn. Àlùfáà Haji yẹn mọ́ṣáláṣí rẹ̀ tó kọ́ ní 1800. Mo débẹ̀ báyìí kó tó di pé òun náà ó mú fùlọ̀ Ìlọrin. Ìyẹn àlùfáà Haji Sheikh Adamu sọ̀rọ̀ àlùfáà Haji yẹn nínú Nasimu Sọ̀bá. So àlùfáà Haji yẹn òun ni bàbá tèmi, torí pé àwọn bàbá ńlá wa nígbà Sheikh Alimi tó kúrò ní Ìṣẹ́yìn tó fẹ́ máa lọ Ìlọrin, according to mo lọ ilé ọba, mo lọ wádìí lọ́dọ̀ Aṣẹ́yìn tó kú láìpẹ́ yìí, Sheikh ọba Abdulgani tó ṣaláìsí láìpẹ́ yìí. Mo lọ káàkiri gbogbo àwọn àfáà tó wà ń bẹ, a lọ wádìí ìtàn. Èmi ń wádìí ìtàn lè bàbá tèmi. Mo wádìí ìtàn Ajíkòbí nílé wa nílọrin. Gbogbo àdúgbò tó wà ní Ajíkòbí pátá ni mo wádìí ibi tí kálukú ti wá. So mo sì wádìí ilé bàbá tèmi náà mú láti mọ̀ tàn ibo ni àwọn olóbí mi ibo náà ti ń bọ̀. So a wá rí wípé Islam ó ti wọ Ìṣẹ́yìn kí Sheikh Alimi tó dé. So àwọn àfáà ti wà. Àlùfáà Haji ó wà nú àwọn àfáà ńlá tí máa ṣe dáwà tí tó já sí pé wọ́n ní èdè, wọ́n ní 21 language ló ń sọ ní àlùfáà Haji yìí. So òun ló gba Sheikh Alimi lálejò sí Ìṣẹ́yìn. Ọdún méjì ní Sheikh Alimi ló nílé ẹ̀. Ṣùgbọ́n gbà tó yá wọ́n tún ní nílé ọba, wọ́n ní wọ́n ń sọ wípé ọ̀sán yìí kan pariwo, wọ́n sọ pé wọ́n gbàlejò ọ̀rọ̀ kan. So ló tún jẹ́ kí wọ́n lé Sheikh Alimi kúrò ní Ìṣẹ́yìn. So àwọn Islam, ẹ rí i pé orípa Islam ó ti wà ní ilẹ̀ Yorùbá for many years. Tá a bá ń sọ̀rọ̀ 1655 ló wọ Ìwó, ẹ̀yin náà wọ 1655. Wọ́n lọ wọ Ilé Ifẹ̀ ní 1450. Ṣé pé kì í sọdún kékeré? So tá a bá ń sọ̀rọ̀ 1550, wọ́n ti bí Sheikh Alimi gan fún rẹ̀ ní 1550, wọ́n ti bí. Torí àmọ́ ọdún tí wọ́n bí gbogbo ìtàn yẹn wà lọ́wọ́ wa. Ògbómọ̀ṣọ́
so 1770 ní Islam ni wọ́n lọ wọ bẹ̀. Ní Ìkìrun 1770 ni wọ́n ní Islam wọ Ìkìrun. Ó wọ Àjàṣẹ́ Ìpó ní nǹkan bí about 1890. Ó wọ Ọ̀fà ní nǹkan bí ẹ̀rí ọ̀rọ̀ tí Ọ̀fà yẹn a rí different dates. Àwọn kan ní 1886 ní Islam wọ Ọ̀fà, àwọn kan ló ti wọ bẹ̀ síwájú ìgbà yẹn. Nínú àwọn nǹkan tá a rí, àwọn kan ní 1890 ní Islam wọ ìlú Ọ̀fà, ṣùgbọ́n a sì bọ̀ wá pẹ̀lú details wa àti fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìtàn yìí. Ìlọrin, Islam ti jókòó sílùú Ìlọrin. Àwọn kan ní kàràkàrà 1700 ló ti wà ń bẹ̀, torí pé Islam ti wà ń bẹ̀ kí Àfọ̀njá kó tó di Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbà tí Àfọ̀njá dismantle Ọ̀yọ́ lé tán, ló bẹ̀rẹ̀ sí gba àwọn àlejò lóríṣiríṣi àti àwọn Fúlàní àti Tápà àti Haúsá pé kí ó ń gbà wọ́n lálejò kílùú lè bá a kún. Gbogbo àwọn Olúfàdí Fúlàní ni wọ́n ti wá ń lọrin kí Ṣé Àlímì tó dé. Àwọn Ibrahim Bako Haúsá ni wọ́n. Àwọn tó wá láti Katsina, àwọn tó wá láti Kano, àwọn tó wá láti Borno, wọ́n wà ń bẹ̀. Sheikh Tahiru Ṣọlágbẹrú tó wà pẹ̀lú àwọn àfáà lókè Súnà, ọmọ Borno ni, ọ̀rẹ́ Àfọ̀njá sì ni. Ṣọlágbẹrú yẹn ó padà betray Àfọ̀njá, tọrọ padà kún àwọn Fúlàní nígbà tí wọ́n fẹ́ pa Àfọ̀njá, ó betray Àfọ̀njá. Àwọn Fúlàní yẹn náà padà pa òun náà nígbà tí wọ́n rán lọ sí ogun kan ní Sóbí. Wọ́n wá ní kó dá ogun dúró, kó dá wọn lóhùn, àwọn náà padà pa. Àwọn náà pa Ṣọlágbẹrú. Islam ó wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Yorùbá báyìí kọ̀ọ̀kan nítorí sí pé ayì máa fún wa ní details lórí eléyìí. Nílùú Ìbàdàn, Islam wọ Ìbàdàn ní nǹkan bí about 1893 ni wọ́n ní Islam wọ Ìbàdàn. Àwọn kan ní nǹkan bí kàràkàrà 1790 ló ti rápálá wọlé. Ìlú Èkó, àwọn kan ní 1775 ní Islam jókòó sí ìlú Èkó. Ní Islam jókòó sí Èkó. Gbogbo àwọn ìlú tí a wí yìí, so Islam kìí ṣe yí pé ẹ̀sìn tó já sí pé ó ṣẹ̀ṣẹ̀ wọlé. Ó ti wọlé ti pẹ́. In fact, Islam ti wà ní ilẹ̀ Yorùbá kí ẹ̀sìn Christianity tó dé. Islam ti wà nílẹ̀ Yorùbá kó tó di pé ẹ̀sìn Christianity tó dé, kó tó di pé ó dé sí ilẹ̀ Yorùbá. Ìdí tí a ṣe ń gbé àwọn ìtàn yìí wá ni wípé ẹ̀rí àwọn kankan wà tó yá sí wípé ó máa léwu, ó sì ṣòro fún ẹnikẹ́ni lénìí. Abẹ́nìkan wà tó lè pa Islam rẹ all over the world. Ṣé rí pé ẹni tó bá lọ fẹ́ pa Islam rẹ ṣe pọ́ fẹ́ òun gangan ló fẹ́ ṣe ẹ̀mí ara rẹ̀ lófò. Nígbà tá a bá ní ẹ̀sìn tó ti bẹ̀rẹ̀ ní nǹkan bí 1400 years back, téèyàn kan wá dé lónìí kó lóun fẹ́ pa rẹ, ṣe pé yóò ṣe bàbá ńlá iṣẹ́. Kéèyàn kan kó lóun fẹ́ pa ẹ̀sìn Christianity rẹ, ṣe mọ̀ pé yóò ṣe bàbá ńlá iṣẹ́. Kéèyàn kan sọ pé ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn tó ti wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kó tó di pé wọ́n mú Islam wá, òun ni ẹ̀sìn àwọn oníbílẹ̀, àwọn tí wọ́n ń bọ Ṣàngó, àwọn tí wọ́n ń bọ Ògún, àwọn tí wọ́n ń bọ Ọya, àwọn tí wọ́n ń bọ Èṣù. A ti ṣàlàyé gbogbo àwọn kinní yìí fún wa. Arákùnrin tí ó dáná sun Quran, a ti ṣe fídíò lórí ẹ̀. Ẹ rí wípé ìyẹn nísìnyí wọ́n fẹ́ dá wàhálà lẹ̀. Wọ́n fẹ́ kí riot ó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Lọ́jẹ́ kọ́ láyà àkókò nàkí láti kíná bọ Quran wípé ṣé ìwé tí wọ́n pè ní ìwé Islam náà ni ìwé tó ṣe pé láti China ni wọ́n ti ṣe.
a ti ṣe fídíò a ti sọ fún tó bá yẹ sí pé arákùnrin náà tó yẹ pé lóòótọ́ ló jẹ́ ọmọ gidi kì í ṣe ọmọ àlè lọ́dọ̀ bàbá rẹ̀ kóhun ó try kó lọ dánrú tó dánwò ní kó lọ dánwò nílọrin yóò wá mọ̀ pé Quran ṣe ìwé tí wọ́n ṣe ní China kó lọ dánwò ní Kano kó lọ síwájú ilé ọba Kano kó lọ dáná sun Quran yóò mọ̀ yìí pé Quran ò kì í ṣe ìwé tí wọ́n ṣe ní China kéèyàn dẹ̀ mọ́ fi ẹ̀mí ara rẹ̀ wéwu káàkiri tí àwọn mùsùlùmí bá wá dìde sí nísìnyí tí wọ́n bàjà tó di ọ̀rọ̀ violence wọ́n wá ní Islam ń ṣe ẹ̀sìn àlàáfíà àwọn sì ni wọ́n ń fa wàhálà ní nǹkan tí yóò bí àwọn mùsùlùmí nínú ẹ̀yin náà wo àwọn ọdún tá à ń sọ sẹ́yìn yìí tá a ní wọ́n ti introduce Islam sílẹ̀ Yorùbá tó ọ̀pọ̀lọpọ̀ àwọn even ọ̀pọ̀lọpọ̀ àwọn abọ̀rìṣà kan wà ń gbà yẹn náà tó yẹ pé wọ́n change ẹ̀sìn wọn tí wọ́n láwọn ò ṣe ẹ̀sìn ìbílẹ̀ yẹn mọ́ tí wọ́n convert ẹ̀sìn wọn sí ẹ̀sìn Islam nígbà tí wọ́n review ẹ̀ wò tí wọ́n rí pé ẹ̀sìn tó ń kọ̀yàn ní ìtìjú ẹ̀sìn tí ń sọ fún yàn kéèyàn ó súnmọ́ Ọlọ́hun ẹ̀sìn tí ń kọ́ wa ká má rí àwọn òbí wa fín ẹ̀sìn tí ń kọ́ wa pé ká má tọrẹ ẹ̀sìn tí ń sọ fún wa pé ká má ṣàdúà ẹ̀sìn tí ń kọ́ wa láwọn ìwà rẹ̀ so láwọn kan wò pé ok òun láìkì ẹ̀sìn yìí so àìmọye Christian tó yẹ sí pé later àwọn náà tún convert a sì ti rí inú àwọn mùsùlùmí mi náà tó yẹ pé òun ò ṣe Islam mọ́ a sì sọ fún wa pé Islam kì í ṣe dandan kì í ṣe ẹ̀sìn tí Ọlọ́run fọ́ọ̀sì àwọn èèyàn lórí ẹni tó bá wù ú ni ẹni tó bá wù la ikraha fi din Islam no kò sí tipátipá nínú ẹ̀sìn so kò sí tipátipá nínú ẹ̀sìn a ti ṣe gbogbo àwọn àlàyé yìí fún wa ẹ̀rí ẹni a fún wa ní summary nípa báwo ni Islam ṣe wọ ilẹ̀ Hausa ní next episode a wá gbé àwọn orúkọ wá orúkọ gbogbo àwọn tí wọ́n ṣe wàhálà yẹn orúkọ wọn níbo náà ti wá báwo ni àwọn àfáà Bọ̀rọ̀nú báwo náà ṣe move kí lórúkọ àwọn àfáà Bọ̀rọ̀nú tí wọ́n kó Bọ̀rọ̀nú tí wọ́n jókòó sí Kano tí wọ́n fi Islam lọ́lẹ̀ àwọn tí wọ́n lọ sí Katsina àwọn tí wọ́n lọ ran Usman Dan Fodio lọ́wọ́ nǹkan tí Usman Dan Fodio ṣe ìjọ dà bí ọ̀dà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni a discuss tó bá di ìjókòó mi nígbà tá a bá yanjú ọ̀rọ̀ gbogbo Islam bó ṣe wọlé Haúsá kí ló dé tí àwọn Haúsá tó wà ní ilẹ̀ Haúsá ní Kano ní Sokoto kí ló dé tó yẹ sí pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n sì ń pa àwọn Christian kí ló dé ṣé Islam náà ni ó sọ bẹ́ẹ̀ pé kí wọ́n máa pa gbogbo àwọn èèyàn àbí kì í ṣe Islam kí ló dé tó yẹ sí pé nílẹ̀ Yorùbá àwọn Christian àtàwọn Mùsùlùmí wọ́n ń gbé pẹ̀lú àlàáfíà wọn para wọn kò sí já ẹ̀sìn kí ló dé tí ò sí já ẹ̀sìn nílẹ̀ Yorùbá tó wà nílẹ̀ Haúsá ṣé Islam àwọn Haúsá yẹn yàtọ̀ sí tilẹ̀ Yorùbá ni a ó yanjú gbogbo àwọn ọ̀rọ̀ yìí nígbà tí ó bá di next episode this is where we end today's program èmi náà ni ọ̀rẹ́ yín àbúrò yín Dr.Daud Awwal láti ìlú London ó tún di àsìkò kan náà. Shababun dhallalu subula limaali wa ma arafu siwali islami dinan وما عرفوا سوى الإسلام دينا كذلك أخرج الإسلام قومي شبابا مخلصا حرا أمينا شبابا ذللوا سبل المعالي وما عرفوا سوى الإسلام دينا وما عرفوا سوى الإسلام دينا